Mo kí ẹ̀yin olólùfẹ́ Dr. Adegbele. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí, ara àwọn iṣẹ́ tí èmi máa ń fi sínú WhatsApp group ni. Torí iṣẹ́ náà ní ẹ̀rí kò ní ẹ̀yìn nínú, ó dẹ̀ ní orí ẹran nínú. Tọ́nà ò bá jẹ́ kí wọ́n tún fún wa ní warning àbí kí wọ́n tún notify wa lórí irú nǹkan báyìí. Torí lèmi fi sábà post iṣẹ́ tó bá strong sórí TikTok. Iṣẹ́ yìí kò sẹ́ni tí ò lè lò. Tó bá ń ṣiṣẹ́ ọwọ́ ò lè lò, tó bá ń tajà ò lè lò, ẹ̀yin tẹ́ ń ṣe online business ò lè lò, ìwọ tó ń tẹ fóònù ò lè lò. Orí ẹran tẹ́ ń wò yẹn là ń pè ní orí ọ̀fàfà. Tó fàfà bá pé igba, tán pé 1000 nínú igbó, ẹyọ kan ló máa ń ha, tó máa ń ké nínú wọn. Níbikíbi tó bá wà, ayé ò mọ rí tí ẹ rò ju tàwọn ẹlẹgbẹ́ rẹ lọ. Nítorí pé iṣẹ́ ìtún ní ewé mútèmérò. Ewé ewúro là ń pè ní ewé mútèmérò. Òun náà là ń pè léwé adùn. Ayé rẹ̀ ó máa dùn, ayé ó sì máa rí tí ẹ rò níbi tó bá wà. Kò síbi tó lè wà, wọ́n á máa wá kàn sí ẹ, wọ́n á sì wá máa bá ẹ rajà tàbí kán máa sí ẹ lóore. Kí ni wá bá mi wá orí ọ̀fàfà kan tó nírun tó tóbi, ẹ rí bẹ́ẹ̀ pé ó nírun tóbi. Wọ́n ẹyin adìẹ ìbílẹ̀ mẹ́fà tó mọ́ tó clean, ẹyin tán ṣẹ̀ṣẹ̀ yé, tó ráǹdì ẹ̀ bí mo ṣe tó ráǹdì ẹ̀yìn. Tó bá ti tó ráǹdì, wá mú ewé adùn yẹn, ewé ewúro yẹn, wàá kó bò mọ́lẹ̀. Wàá kó bò, wàá kì í mọ́ dáadáa o, tó máa bò dáadáa, wàá kì í mọ́ tó máa cover ẹ̀, tó máa bò dáadáa torí pé ẹyin yẹn tó bá ń ta, ẹyin yẹn bá ti ń fọ́, so that ẹni yẹn ò ní lè ta síta. Wàá farabalẹ̀ kó ewé yẹn, wàá jẹ́ kó pọ̀ lórí ẹ̀, wàá jẹ́ kó bò dáadáa. Tó bá ti bò, wá dé. Sẹ́yìn fún mo kàn fi lè ṣe example ni. Wàá dé, wàá jẹ́ kí ewé yẹn wọnú ẹ̀, kì í ṣe bó ṣe máa rí ni, wàá kó bò tó máa cover ẹ̀ dáadáa. Tó bá ti dé bẹ́yẹn, kó tó dé, tó bá ti kó ewé yẹn bò, wàá fi atari odidi kan sí, kó tó di pé wàá dé, wàá fa atari kan sí orí ẹ̀. Tó bá ti fa atari kan sí, wàá dé, wàá wá jó. Tó bá ti jó, wàá lọ̀ kúnná. Tó bá ti wá lọ̀ kúnná, wàá rọ sí inú ike kan. Irú àwọn iṣẹ́ báyìí, iṣẹ́ tó pọ̀, iṣẹ́ ọjà, ó sólẹ̀, bíbò àṣírí, asínà, àwúre, gbogbo iṣẹ́, oríṣiríṣi àjò, spiritual stuff. Ó wà ní inú WhatsApp group wa. Ìwọ náà tó wá fẹ́ darapọ̀ pẹ̀lú owó ni o, kì í ṣọ̀fẹ́ o. Torí tó bá fowó sí o lè mọ iye. Message mi sórí 08163850279 08163850279. Message mi síbẹ̀. Tá bá ti bá ẹ sọ̀rọ̀, tó bá ti qualify, wàá join group, wàá sì máa jàǹfààní lọ. Tó bá ti wá lọ iṣẹ́ yẹn tó kúnná tó rọ́ síbì kan. Ọ̀nà méjì ló ṣe fi lè máa lo iṣẹ́ yìí. O lè rọ́ sínú kẹ́ẹ̀gì kan, kó tú Bacchus tonic wine, kó tú sí, kó bá jẹ́ méjì, kó bá jẹ́ mẹ́ta, kó tú sí, kó máa jí mu láràárọ̀ pẹ̀lú àdúrà bó bá ṣe wù ẹ́. Tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn, o lè máa dà sọ́wọ́, kó máa bu ẹbu díẹ̀ sọ́wọ́, kó ṣàdúrà sí, kó mu ọtí Bacchus lé. Ìwọ tó bá dẹ̀ lè mu ọtí, o lè foyin lò, o lè fi míìkì lò, o lè fẹ́kọ́ lò, o lè fi anything tó bá wù ẹ́ lò. Yóò jẹ́ fún ẹ, àdúrà rẹ ó gbà. Ẹnìkan ló wà fún ọ.